àjàgà ayé o níbo lágbára yín fẹ́ já sí. Ìjì ńlá kankan dìde sí ẹlòmíì. Hallelujah. Ẹni tí ẹ jọ rìn lánàá ẹ lè gbọ́ kó kú láàárọ̀ yìí. Wọn kan ìjìnlẹ̀ kan wà nípa Ọlọ́run tó ti wà tipẹ́tipẹ́ ara wọn. Mo kí agbègbè olólùfẹ́ ìkànnì Only Jesus TV àtúkù dédé àwòyí bí ojú ọjọ́ ti rí ní ọ̀dọ̀ wa lọ́hùn ní gbogbo tí a bá pátápátá ní orílẹ̀-èdè yìí Nàìjíríà ní òkè òkun United States United Kingdom mo kí gbogbo wa pátápátá lórúkọ Jésù yóò dára fún wa Ọlọ́run ò ní fi wá sílẹ̀ ní Àgbàlá Gabriel bó tún ṣe ń lọ òun la mú wá fún wa gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ nípa ogun tó lọ ní Àgbàlá Gabriel àlejò ká má fi tó wa létí ẹ jẹ́ ká share fáwọn ènìyàn ẹ jẹ́ ká like bákan náà ẹ jẹ́ ká comment ẹ wá tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ bá subscribe sí ìkànnì Only Jesus TV ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ẹ dẹ̀ bá tẹ notification bell yẹn bí ó bá ṣe ń jáde báyìí a lè máa bọ́ sójọ́ wa a bá ṣe mú tuntun wá fún wa lókè lọ́hùn bóyá níbẹ̀. Only Jesus TV. Ẹ wá ẹkọ gbé lẹ́mí ó ti bẹ̀rẹ̀. Ogun ò ní borí yín. Pa fáànù. Ogun ò ní borí yín. Jump gbélé díẹ̀. Ogun ò ní borí yín. Ẹbí wọ̀ ló ṣílẹ̀ kan. Díẹ̀ náà ni o. Ogun ò ní borí yín. Ẹ máa bá wa yọ kíní kúrò tẹ́ bá ti bẹ̀rẹ̀ live. Ogun ò ní borí yín. Ogun ò ní borí yín. Ogun ò borí Jésù. Jésù ló borí ogun. Ogun ò ní borí èmi àti ẹ. Ogun ò borí Jésù. Jésù ló borí ogun. Ẹgbẹ̀rún ọdún òkè ní sánmọ̀ wà. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún òkè ní òjò ti ń rọ̀ sílẹ̀. Irinwó ẹgbẹ̀rún ọdún òkè ní òòrùn wà. Wọ́n sọ́nù tàn pé òòrùn jábọ́ rí. Ẹnìkan gbọ́ mi ò ní jábọ́ o. Ẹnìkan gbọ́ mi ò ní jábọ́ o. Now, Ọlọ́run máa ń ṣe àwọn nǹkan kan tó máa fi ń jẹ́ kí ẹ̀dá tóun dá mọ̀ pé Ọlọ́run ni òun. God does some things that will make his creators, àwọn tó dá, Ọlọ́run máa fẹ́ jẹ́ ká mọ̀ pé òun lọ́lọ́run. Yes, sir. Àwọn ìṣẹ̀lẹ̀ kó kàn ṣẹlẹ̀ lọ because ẹ̀dá jẹ́ nìkan tó máa ń fẹ́ gbàgbé Ọlọ́run. Yes sir. Ẹ̀dá tí Ọlọ́run dá. Yes sir. Ṣẹ̀mùkọ́ Ọlọ́run ti dá wa sílé ayé. Oh yes. So bá a ṣe ń grow, bá a ṣe ń dàgbà, tí ìbá ṣẹni tó súnmọ́ Ọlọ́run, ẹni tí ó fẹ́ràn iṣẹ́ tó jẹ́ pé láàárọ̀, iṣẹ́ ọ̀sán, iṣẹ́ alẹ́, iṣẹ́ òru á tún jí, á ṣiṣẹ́ lẹ́yìn iṣẹ́ fàájì. Àwọn kan yẹn dá ó dá kéèyàn ṣe fàájì. It's very good to enjoy one's life. Hallelujah. Hallelujah. But suddenly Ọlọ́run máa ń fẹ́ jẹ́ kéèyàn ó mọ̀ pé wá èmi lọ́lọ́run. Pé kí ni? Èmi lọ́lọ́run. Number one. Ọlọ́run lè mú kí òjò agbára ó rọ̀. Kí mo gbé? Òjò agbára ó rọ̀. Ọ̀tọ̀ lójò agbára. Ṣé àmọ́ náà pè ní òjò agbára? Heavy rain. Yes sir. Powerful rain. Òjò ilé tẹ̀sí lẹ́ẹ̀kọ́ òjò ó sì bá yín mú dé àárín. Ó dà pé mo wo fídíò kan tẹ́nìkan gbọ́n omi bọ́ta láti inú ilé ẹ̀. Ó dà pé wọ́n lójò kan rọ̀ ń jẹta. Ṣé bẹ́ẹ̀ ni? Yes sir. Ọlọ́run sà kí lẹ̀ ń fọlọ́run pè? Kí lẹ̀ ń fọlọ́run pè? Wo títí láì ní èèyàn ò lè di Ọlọ́run, Ọlọ́run ò lè di ènìyàn. God will always be God. And man will always be man. Yes, sir. Hallelujah. Hallelujah. Ilé tẹ́ kọ́ òjò á dẹ̀ dé, òjò á dẹ̀ bẹ̀rẹ̀. Sà, àwọn atẹ́gùn kan ó dẹ̀ bẹ̀rẹ̀. In tí wọ́n dẹ̀ kọ́ ó lè wó apá kan dànù. Kì í ṣogun ayé o. Ọlọ́run ń jẹ́wọ́ fún ọ pé òun lọ́lọ́run ni. Hallelujah. 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 Hallelujah.
Ọlọ́run ń jẹ́wọ́ ń gbọ́ Ọlọ́run fẹ́ jẹ́wọ́ fún Ábúráhámù. Ábúráhámù wá èmi ni Olúwa Ọlọ́run rẹ. Mú ọmọ rẹ kan ṣoṣo, ọmọ rẹ kan. Lọ mú mo fẹ́ lò ó. Àárín ẹ yà mí lẹ́nu. Ọmọ kan ṣoṣo. Is it 22? Genesis 22. Mú ọmọ rẹ kan ṣoṣo tí ìwọ bí. Ó sì wí fún pé mú ọmọ rẹ nísinsìnyí. Genesis 22. Yes. Verse kilenka. Verse 2. Ẹ bẹ̀rẹ̀ láti verse 1. Ó sì ṣe lẹ́yìn kan wọ̀nyí. Lẹ́yìn kan wọ̀nyí. Ni Ọlọ́run dá Ábúráhámù wò. Ọlọ́run dá Ábúráhámù wò. Ó sì wí fún pé. Ó fún pé. Ábúráhámù. Ó sì dáhùn pé. Ábúráhámù dáhùn pé. Èmi nìyí. Èmi nìyí. Ó sì wí fún pé. Ọlọ́run sọ fún Ábúráhámù pé. Mú ọmọ rẹ nísinsìnyí. Mú ọmọ rẹ nísinsìnyí. Ísáàkì. Ọmọ rẹ náà kan ṣoṣo. Ọlọ́run ó máa ṣe bí Ọlọ́run. God will always be God. Yes, sir. Nínú ohun gbogbo Ọlọ́run yóò máa jẹ́ Ọlọ́run. Yes, sir. Nínú ìrìn àjò Ọlọ́run yóò máa jẹ́ Ọlọ́run. Yes, sir. Mú ọmọ rẹ kan ṣoṣo kí ló ní kó lọ ṣe. Tí ìwọ fẹ́. Ọmọ kan ṣoṣo tó fẹ́ yẹn. Kí ìwọ kí ó sì lọ sí ilẹ̀ Móríà. Máa lọ ilẹ̀ Móríà. Kí o sì fi rúbọ sísun níbẹ̀. Kí ló ń pè kéèyàn rúbọ sísun? Kí ló ń pè bẹ́ẹ̀? Kí ló ń pè kéèyàn rúbọ sísun? Pa á kó dáná sórí ẹ̀. Mo fẹ́ kéèfin orù sí mi sọ ọmọ ni ká mú. Ká pa á ká wá dáná sun ọmọ. Kéèfin ọmọ wa. Ìjẹ́jẹ́ mọ̀ pé iṣẹ́ lè dàrú lọ́wọ́ èèyàn. Ọlọ́run jẹ́ kẹ́ni ó mọ̀ pé òun lọ́lọ́run ni. Iṣẹ́ lè ti máa lọ o. Iṣẹ́ lè ti máa lọ o. O ti lè máa ríṣẹ́ gbà. O ti lè máa ríṣẹ́ gbà. Lójú kan náà iṣẹ́ ó kàn dá. Ẹni yóò wà takú sódò kòkó Olúwa àánú Ọlọ́run ní bẹ́nu sàn. Èmi ni mò ń fi ra àmì hàn. Bí kíni? Tí ara bá ti dẹ̀ èèyàn jù èèyàn ó gbàgbé Ọlọ́run. Ẹ ti sùn. Kí mo gbé? Tí ara bá ti dẹ̀ èèyàn jù èèyàn ó gbàgbé Ọlọ́run. Tí ara bá ti dẹ̀ èèyàn jù. When you are too when you are too comfortable. Yes, sir. Ṣé mo ń bá yín sọ̀rọ̀? Yes, sir. Tí ara bá dẹ̀ èèyàn jù sà, èyí ó gbàgbé Ọlọ́run. Tó jẹ́ pé ohun tó rí, òun rí. Ohun tó náwó tó, òun mú. Iṣẹ́ ń wọlé, owó ń wọlé, ẹ̀kọ́ ń wọlé, ewé ń jáde. Mọ́tò tó wù ọ́ ni ìwọ ń gùn. Ilé tó wù ọ́. Gbogbo tó wù ẹ́ lórí ní àrọ́wọ́tó. Òun travel bó ṣe wù ẹ́. O ní ìjì kò sí. Àwọn ogun ló máa ń dáyàn padà sọ́dọ̀ Ọlọ́run. Ìdánwò, ogun, wàhálà ayé, ìdààmú ayé, ọ̀pọ̀lọpọ̀ ìbá ti máa gbàdúrà. Kí ló fà tí ọ̀gọ̀rọ̀ yẹn ṣe ń gbàdúrà torí ogun tó dìde sí wọn. Hallelujah. 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 Ṣèbọ̀ Olúwa sọ fún Elikana ọkọ Hánà nínú ìwé 1 Samuel chapter 1 láti verse 1 dé verse 19. Ọlọ́run dìídì sọ fún Hánà pé wá èmi mo sí ọ nínú èmi ni ìjì ó bímọ. Nígbà wọ́n ní Elikana ó fi ìpín ẹni méjì fún Hánà. Wọ́n ní kí nìdí? Wọ́n nítorí pé Olúwa ṣe nínú. Ọlọ́run ló de inú ẹ̀. Ọlọ́run ni ò jẹ́ kí Hánà ó lóyún. Ṣé bá ń rí kà 1 Samuel chapter 1. Bóyá verse 8 verse 9 àbí nǹkan. Ẹ bá kà láti verse 1 dé verse 19. Ibi méjì ni Olúwa ti sọ bẹ́ẹ̀ pé ṣùgbọ́n Hánà ni òun fi ìpín ẹni méjì fún. Hánà ni Elikana máa ń fi ìpín èèyàn mélòó fún? Èèyàn méjì fún, yes. Torí pé ó fẹ́ Hánà. Ṣùgbọ́n Olúwa ti ṣe é ní inú. Ta ni wọ́n ló ṣe nínú? Olúwa. Ẹ ti sùn. Olúwa. Ta ni wọ́n ló ṣe Hánà nú? Olúwa. Ta ni ò jẹ́ ká náà bímọ? Olúwa. So àwọn ìlàkọjá kan àti pé nípa ọwọ́ Ọlọ́run ni. Kí mo gbé? Nípa ọwọ́ Ọlọ́run. By the hand of God ni àwọn ìlàkọjá kan nínú ayé. Ó ní àwọn ìṣòro kan nínú ayé. Ó ní wọ́n máa rò pé ogun èṣù ni. Meanwhile, kì í ṣogun èṣù, ọ̀nà láti súnmọ́ Ọlọ́run sí ni. Yes, sir. Ọ̀nà láti dìrọ̀ mọ́ Ọlọ́run sí ni. So ẹ lajú, Ọlọ́run máa ń ṣe àwọn nǹkan kan tí ó fi jẹ́ kí ẹ̀dá tí òun dá mọ̀ pé
òun sì ní Ọlọ́run. Ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé ọmọ ẹlòmíì àdẹ̀kú bóyá àkọ́bí bóyá ẹ̀kejì Ọlọ́run kan máa fàyè gbà yẹ́sà ọmọ ẹlòmíì àkànkú iṣẹ́ ẹlòmíì àkàn dàrú ìjì ńlá kan dìde sí ẹlòmíì. Hallelujah. Hallelujah. Ẹni tí ẹjọ́ rìn lánàá ẹ lè gbẹ́ kó kú láàárọ̀ yìí. Mi rọ ẹni tí ẹjọ́ rìn lánàá ẹni ẹjọ́ fẹ́ sùn lálẹ́ yìí ó lè má jí láàárọ̀ ọ̀la. Gbogbo táìmù tí èèyàn bá kú lẹ́gbẹ̀ẹ́ èèyàn báwo lọkàn èèyàn ṣe máa ń rí? Ọkàn èèyàn á gbọgbẹ́, ọkàn èèyàn á bàjẹ́, pàápàá tẹ́ ẹ bá wà níbi tí wọ́n ti ń sin òkú yẹn, ibi tẹ́ ẹ bá ti dúró ẹ máa feel remorseful, ẹ máa feel bí ẹni pé so irú wa náà náà gbé sínú bo sínú kòtò. Èèyàn máa wo ara rẹ̀. So ní táìmù tí Ọlọ́run mú ẹnìkan lọ láàrin wa, ní táìmù tí Ọlọ́run gba ẹnìkan sọ́dọ̀, Ọlọ́run á jẹ́ kí àwọn òyòkú ò mọ̀ pé òun ni Ọlọ́run. Á jẹ́ kí wọ́n mọ̀ pé kò sí ọba míì lẹ́yìn òun lòun fún ni, òun lòun gbà á. Tó bá ti wá ń sin òkú wọn ni ẹ má sunkún mọ́, wọ́n á ní ṣèbí Ọlọ́run ló ṣe kí ni? Ọlọ́run ló fún wa. Mọ́fẹ̀yìntì ọlá. Wọ́n á ní ṣèbí Ọlọ́run ló ṣe kí ni? Ọlọ́run ló fún wa. Ọlọ́run náà ló gbà á. Tán bá ti rí nǹkan sọ mọ́, tí ikú ẹniyàn ò bá ti yé wọn, tán bá ti mọ ibi tán lè trace ikú ẹ̀ sí, àwọn ni wo ẹ̀yin ọmọ ẹ má sunkún mọ́, ẹ̀yin ìbátan ẹ má sunkún mọ́, Ọlọ́run ló fún wa, òun ló gbà á. Tó túmọ̀ sí pé Ọlọ́run fi rẹ̀ hàn bí Ọlọ́run, Ọlọ́run fi rẹ̀ hàn bí Olúwa, Ọlọ́run fi rẹ̀ hàn bí ọba àwọn ọba. Ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òun ni o, èmi ni tí ń jẹ́ èmi ni. Ibi tí mo jẹ́ máa kálẹ̀ kan ẹ bá ń rí, is it first Colossians 1:26? Ó yá. Àní ohun ìjìnlẹ̀. Àwọn nǹkan ìjìnlẹ̀. Tí ó ti farasin láti ayérayé. Tó ti farasin láti ayérayé. Àti láti ìrandíran. Àwọn nǹkan ìjìnlẹ̀ kan wà nípa Ọlọ́run tó ti wà tipẹ́tipẹ́ ara àwọn nǹkan ẹ̀ mò ń sọ báyìí. Ọlọ́run á dédé mú kí nǹkan ó ṣẹlẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé òun ni Ọlọ́run. Á mú kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ kí ẹ̀rù lè bà yín. Mi ì mọ̀ bóyá ẹ rí ìjì kan tó jà. Mo rí ìjì yẹn nínú fídíò. Ìjì yẹn dẹ̀ dìde láti inú òkun. Ó dẹ̀ ń yí omi pọ̀ bí àmàlà. Ó ń yí odidi odò. Ó dẹ̀ ń yí pọ̀. Ó ń yí pọ̀. Ó ń yí pọ̀. Omi ńlá. Ó dẹ̀ ń yí pọ̀ tó fi kọ̀nẹ́ẹ̀tì mọ̀sánmọ̀. Ó ń yí omi yẹn báyìí. Omi yẹn dẹ̀ ń dìde, ó ń dìde. Gbogbo àwọn tó bá dúró mbẹ̀ tán bá rí kí náà máa ṣe. Wọ́n ní kábíyèsí rẹ o. Wọ́n ní títóbi rẹ Ọlọ́run o. Ẹ wò gbà mí tí àrá bá sán, á sán wálẹ̀ rúrú. Ẹ̀rù á bà àwọn èèyàn. Ọlọ́run máa ń fẹ́ kí ẹ̀dá ó mọ̀ pé òun ni Ọlọ́run. Ó ní èmi ni Olúwa, èmi ò yí padà. So kí ẹ̀dá tó lè máa rò pé kò sọ́lọ́run, kí ẹ̀dá tó lè máa rò pé ilé ayé yìí tòun ni, Ọlọ́run á tètè jẹ́ kí ẹ̀dá máa mọ̀ pé wá èmi ni Ọlọ́run. Ẹnìkan máa ṣàmì lórí ayé rẹ, Ọlọ́run máa ṣe bí Ọlọ́run. So kí ni ìdí tí mo fi sọ nǹkan yẹn ni pé ó tó táìmù tí ọ̀gọ̀rọ̀ èèyàn máa rántí pé Ọlọ́run mọ̀ ní Ọlọ́run, èèyàn dẹ̀ ní ènìyàn. Ènìyàn wà limited, Ọlọ́run wà unlimited. Ènìyàn ní gbèdéke, Ọlọ́run ní gbèdéke. Anything ni Ọlọ́run lè ṣe. Tóbi. Anything ni Ọlọ́run lè ṣe. God can do anything. Ọlọ́run lè fàyè gba anything. Hallelujah, hallelujah. Hallelujah. Ọlọ́run kọ́ ló dán Jóòbù wò, bẹ́ẹ̀ Ọlọ́run fàyè gbà. Ọlọ́run kọ́ ló mú ẹkún wá fún Jóòbù, bẹ́ẹ̀ Ọlọ́run fi àyè gba ẹkún. Why? Kí àwọn tó wà ńbẹ̀ lè mọ̀ pé because tẹ́ bá wo àwọn ọmọ Jóòbù àti Jóòbù, wọ́n ń gbádùn sà. Wọ́n náà wà nílé ẹ̀gbọ́n wọn, kí ni wọ́n náà ṣe? Wọ́n náà wà nílé ẹ̀gbọ́n wọn, wọ́n ń ṣàjọyọ̀. Wọ́n lè má lọ bẹ̀ weekend. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn náà máa fi patí sí.
àwọn tí ń ṣe party ní weekend kí ló ṣẹlẹ̀ lé wọn kí ló ṣẹlẹ̀ lé wọn yẹn owó ń bẹ ayọ̀ ń bẹ kò sí nǹkan kan wọn ní rònú wọ́n ń jẹ wọ́n ń mu nírọ̀rùn. bí ó sì ti ń kọjá lọ ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti gba ìbí rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè ó káre bọ̀dá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè pé Jésù ń kọjá lọ ó rí ọmọkùnrin kan tó fọ́jú láti bo láti ìbí rẹ̀ wá láti ìgbà ìbí rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè pé àwọn ọmọ ẹ̀yìn Jésù wá bí Jésù léèrè pé Rábì ta ló dẹ́ṣẹ̀ ta ló ṣẹ̀ ọkùnrin yìí sọ́kùnrin tó fọ́jú láti inú ìyá ẹ̀ wá ni àbí àwọn òbí ẹ̀ tí a fi bí ní afọ́jú tó fi jẹ́ pé afọ́jú la fi bí. Jésù wá dáhùn pé kì í ṣe pé bọ̀dá ìdẹ́ṣẹ̀ ìyá rẹ̀ ò ṣẹ̀ o àwọn bàbá ò ṣẹ̀ ìyá ò ṣẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ò ṣẹ̀ kò sí ní tó ṣe wọ́n àdẹ́ṣẹ̀ lé wọn kì í ṣe pé yẹ ẹ̀ṣẹ̀ ni wọ́n ń jẹ kódà bọ̀dá tó fọ́jú láti inú ìyá rẹ̀ kì í ṣe pé ó ṣẹ̀ ó dẹ̀ fọ́jú láti inú ìyá ẹ̀ wá àwọn ọmọ ẹ̀yẹn ń bi léèrè pé ṣé bọ̀dá ìṣẹ̀ ní sóun ló dèso ni ṣé òun ló jẹgi ọ̀pọ̀tọ́ ni tí òun fi fọ́jú láti inú ìyá kí wàá Jésù fi dá wọn lóhùn. Jésù wá dáhùn pé kì í ṣe nítorí pé ọkùnrin yìí dẹ́ṣẹ̀ kì í ṣe pé ó dẹ́ṣẹ̀ o tàbí àwọn òbí rẹ̀ ò ṣẹ̀ o wọn kí á bá lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára káyé lè mọ̀ pé mi lọ́lọ́run. kán lè ṣe kí ni ẹ ti sùn kán lè ṣe kí ni so afọ ẹnìkan lójú láti inú ìyẹ́ wa why ẹ ti sùn káyé lè mọ̀ pé because sódà ńgbà tí ẹn tó fọ́jú láti inú ìyẹ́ wa ńgbò bá dáyé tó bá dàgbà tí wọ́n rán àṣẹ sí àṣẹ Jésù tó pàdé Jésù tí Jésù mú lára dá tí ojú ẹ̀ ríran kí wọ́n mọ̀ pariwo wọ́n ní Olúwa ó ṣe o ẹni tó fọ́jú ṣe kí ni ó padà ríran náà ó ní torí ká lè yìn mí lógo lára ẹni yes. èmi ni láti ṣe iṣẹ́. tèmi láti ṣe ẹni tí ó rán mi. níwọ̀n ìgbà tí ó bá ti jẹ́ ọ̀sán òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kì yóò lè ṣe iṣẹ́ níwọ̀n ìgbà tí mo wà láàyè èmi ni ìmọ́lẹ̀ ayé nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán ó tú tọ́ sílẹ̀. ó wá Jésù wá tú itọ́ sílẹ̀. ó fi tọ́ náà ṣe amọ̀. Jésù fi tọ́ yẹn ṣe amọ̀. ó sì fi amọ̀ náà ó wá tó fi ẹni tó ti fọ́jú Jésù bá a dákun pé ó tún á mú itọ́ àti àmọ́ ó wá bá a rẹ̀ mọ́ ojú yẹn. mo máa sọ fún yín pé iṣẹ́ wòlíì wà kì í ṣe iṣẹ́ lọ mú gbá wá lọ má wò wá o kì í ṣe lọ wá 2000 wáyé lọ no we have prophetic assignment prophetic act iṣẹ́ wòlíì ó wà sà iṣẹ́ àwọn apostoli wa iṣẹ́ wòlíì wa iṣẹ́ olùṣọ́ àgùntàn wa àwọn kan wà ó gbọ́wọ́lé wọn lórí ni pé lọ gba ìwòsàn rẹ wọn ó dẹ̀ gbà ìwòsàn àwọn kan wà wọn ò ní kẹ́ lọ gbomi wá ni pé ẹ gbomi wá àwọn kan wà ní ẹjọ́ orí mi tá bá parí àwọn kan wà wọn nìkan lọ gbàdúrà òru mẹ́ta ni àwọn kan wà wọn nìkan gorí òkè ni so oríṣiríṣi ẹ wo gbọ́ ṣe pé Jésù lè gbọ́wọ́lé lórí tí kìíní ẹ ó dẹ̀ sàn èmi Jésù fọ́ kojú Bátímíù ni báyìí Rábì kémi lè ríran ó yà lọ ríran ìgbàgbọ́ rẹ̀ mọ́lá ó lè ríran bẹ́ẹ̀ lè Jésù gbọ́ lé lórí wọn Jésù gún yèpè àti àmọ̀ àti ìtọ́ ẹnu rẹ̀ ó tún tọ́ àmọ́ ó dẹ̀ fi rẹ̀ lójú kí wá ló sọ. ó sì wí fún pé sílẹ̀ iṣẹ́ bọ̀dá ṣe iṣẹ́ ó ní kó lọ wẹ̀ nínú adágún sílámù ẹni tí ò ríran tán tó fi àmọ̀ rẹ̀ lójú Jésù wá ní kó lọ wẹ̀ bó ní ó sì débẹ̀ wọ́n sàmú lọ ó sà lọ wẹ̀ kí wá ló ṣẹlẹ̀. nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ ó wẹ̀ ó lọ wẹ̀ ó sì dé ó sì ríran. nígbà ó wẹ̀ tán ó wá padà ríran yes. ǹjẹ́ àwọn aládùúgbò àti àwọn tí ó rí. ibi táwa ń lọ rèé o àwọn ará àdúgbò àtàwọn tó rí. nígbà àtijọ́ pé. nígbà táwọn tó ti máa ń rí tẹ́lẹ̀ rí ó yà. wípé alágbe ni ó jẹ́. tó mọ̀ pé ilé ó fọ́jú alágbe ló lè jẹ́
wọ́n wí pé ẹni tí ó ti ń jókòó. ṣé bọ̀dá ìkọ́rè ni. ẹni tí ó ti ń jókòó ṣàgbékọ́ yìí. ẹni tó ń ṣàgbékọ́ lélẹ́yìí ni. àwọn kan wí pé òun. àwọn kan pé òun ni. àwọn ẹlòmíràn wí pé àwọn kan ló ń kọ́. bẹ́ẹ̀ kọ́. wọ́n ní bẹ́ẹ̀ kọ́. ó jọ ni. wọ́n ló jọ ni. so láàrin yẹn wọ́n ti ń yin tani lógo. àwọn ogun kan wà Ọlọ́run fẹ́ dìídì jẹ́wọ́ ara ẹ̀ ni. ọ̀gá sàmí Ọlọ́run ó fògo ẹ̀hàn láyé ẹ̀. bọ́dá yìí sàmí ọ̀run ó fògo ẹ̀hàn láyé ẹ̀. ọ̀run máa fògo ẹ̀hàn láyé ẹ̀. ọ̀run máa fògo ẹ̀hàn láyé ẹ̀. ẹ̀yin agbéraga ayé o níbo lágbára yín fẹ́ já sí. Ọlọ́run ni Ọlọ́run. ẹ̀yin agbéraga ayé o. ẹ̀yin tí ayé ara yín jọ yín lójú gan. Ọlọ́run á sì dé lójijì. Á sì mú kẹ́rù bà ayé. káyé lè mọ̀ pé òun ni Ọlọ́run. àwọn ìṣẹ̀lẹ̀ ń bọ̀ wá ṣẹlẹ̀ lọ́dún yìí. tí ayé yóò fi mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run. ó máa ń pẹ́ tí ọ̀run máa ń wòran pé èèyàn máa ṣe bí èèyàn lọ. ó máa ń pẹ́ tí ọ̀run máa ń wòran pé agbéraga máa ṣe lọ, ìkà máa ṣe lọ, abatanijẹ́ máa ṣe lọ, ọ̀dájú ènìyàn máa ṣe lọ. àwọn ìgbà máa ń wà tí ọ̀run máa ń wú àwọn èèyàn. Ọlọ́run fẹ́ràn sùúrù gan-an. kí nìdí? Ọlọ́run máa ń fẹ́ ìrònú pìwàdà. Ọlọ́run máa ń wò pé tó bá tó time ẹni yóò ṣe kí ni o yóò ronú pìwàdà. hallelujah 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 hallelujah. so Ọlọ́run máa ń dákẹ́, ó máa ń wòran awọ títí. so àkókò ń bọ̀ tí ọ̀run máa dé. Ọlọ́run máa dé lójijì. tó bá dẹ̀ dé ẹ̀rù á bà ayé. ẹni tó rò pé kò sí ẹnikẹ́ni lẹ́yìn òun Ọlọ́run wà. Ọlọ́run wà. agbára Ọlọ́run dẹ̀ borí gbogbo ayé. so kí ni mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni pé Ọlọ́run máa ń ṣe àwọn nǹkan kan tí ó fi jẹ́ kí ayé mọ̀ pé òun ni Ọlọ́run. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lórí ayé ẹ̀ tí àwọn èèyàn fi mọ̀ pé òun sí Ọlọ́run. ìṣẹ̀lẹ̀ yẹn bẹ́ẹ̀lẹ̀ láyé ẹ̀. that is why tó fi gbé tálíkà kúrò ní ilẹ̀ ẹlẹ̀ láti jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. that is why tí òkúta tí a kọ̀ sílẹ̀ tó fi gbọ́dọ̀ padà di pàtàkì igun ilé. torí ẹ̀ ni ẹrú ṣe padà gbọ́dọ̀ jọba. torí ẹ̀ ni ọmọ sẹ́mi ó padà dọ̀gá yóò sì tún rán ọ̀gá tó kọ́ ṣẹ́ṣẹ́. torí ẹ̀ ni àwọn tí ò jẹ́ nǹkan wọ́n ṣe padà jẹ́ nǹkan. Ọlọ́run ń fẹ́ fi hàn mọ́ pé èmi lọ́lọ́run. tẹ́ ẹ bá rí ẹni tí ò jẹ́ nǹkan tẹ́lẹ̀ tó dẹ̀ padà jẹ́ nǹkan ẹ kí Ọlọ́run. àwọn èèyàn mọ̀ ní èèyàn ṣe máa ń dà báyìí lójijì. báwo lẹni ṣe wá ṣe é? bó ló ṣe sáré dìde? báwo ni nǹkan báyìí ṣe ṣẹlẹ̀? Ọlọ́run ló ń ṣiṣẹ́. ẹni Ọlọ́run bá sì gbé dìde kò lè ṣubú. ẹ sọ nígbà méje pé mi lè ṣubú. mi lè ṣubú. mi lè ṣubú. ẹ sọ bẹ́ẹ̀. mi lè ṣubú. 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 hallelujah hallelujah. hallelujah. ẹ ti sùn. hallelujah hallelujah. hallelujah. hallelujah hallelujah. hallelujah. so ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ táyé fún mi pé ó ń sin Ọlọ́run. ìṣẹ̀lẹ̀ yẹn máa bẹ́ẹ̀lẹ̀ báyìí. ẹ ké Olúwa jẹ́ yóò mọ̀ pé mò ń sìn ọ́. Olúwa jẹ́ kí ayé ó mọ̀. 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 ó yẹ àdúrà. Olúwa jẹ́ yóò mọ̀. Olúwa jẹ́ yóò mọ̀ pé mò ń sìn ọ́. Olúwa jẹ́ ká yóò mọ̀. Olúwa jẹ́ yóò mọ̀. Olúwa jẹ́ yóò mọ̀. Olúwa jẹ́ yóò mọ̀. jẹ́ ká yóò mọ̀. jẹ́ kí ayé ó 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 mọ̀.
jẹ́ kí ayé ó mọ̀, 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 jẹ́ kí ayé ó mọ̀. Jésù Olúwa wa. Nígbà wọn náà rí bọ̀dá yẹn, kí náà ló ṣẹlẹ̀? Nígbà wọn náà rí padà rí. Nígbà wọn náà padà rí, wọ́n lé àwọn èèyàn ń béèrè pé sóun ni. Ẹ fi ọ̀rọ̀ mi ya ayé lẹ́nu. Kẹ́ni kankan má rí rẹ̀ bí èèyàn kékeré ń bí báyìí. Ǹjẹ́ àwọn aládùúgbò? Àwọn aládùúgbò. Àti àwọn tó rí ní ìgbà àtijọ́. Àti àwọn tó rí ní ìgbà àtijọ́. Ìwé Jòhánù orí kìlọ̀ lẹ́ǹkà. Orí 9. John chapter 9 láti verse 8. Àwọn bẹ̀rẹ̀ láti verse 1 àbí? John 8 verse 1 ló ti bẹ̀rẹ̀. John 9 jàre John 9 ló ti bẹ̀rẹ̀.